tọ́ mo kí gbogbo wa, mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí wa kú ọjọ́ méjì, mo kí wa kú ọjọ́ mẹ́ta. Ní àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ọba tó mọ̀ mí, ọba tó mọ̀ mí, ọba tó mọ̀ àti wáyé mi, Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ẹni, tó tilẹ̀kùn ọjọ́ àná, Ọlọ́run ọba tí ń pàṣẹ fún ọjọ́ tí ọjọ́ fi yọ, ọba tí ń pàṣẹ fún oòrùn tó oòrùn fi ń ràn, ọba tí kò sí ọgbọ́n kan, tí ò sí agbára kan, tí ò sí nǹkan kan lẹ́yìn rẹ̀. Mo dúpẹ́ o. Tí a bá wò ó ṣe díẹ̀ tí mo ti wá sí orí ètò kẹ́yìn. Àwọn àgbàlagbà ní tí kò bá ní ìdí, obìnrin yìí jẹ́ kúmólú, eléyìí tó bá sì jẹ́ kúmólú, àkọ́ni ilé wọn ni. Mo tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé rí mi ní online. Àwọn èèyàn ń pè mí lọ́tùn lósì, ṣùgbọ́n mo dúpẹ́ pé àtúnnípàdé ayọ̀. Mo dúpẹ́ o. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, àwọn WhatsApp mi kan wà tí ò ṣiṣẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn send message síbẹ̀, mi ì lè rí torí pé fóònù yẹn ó ti bàjẹ́, wọn tí ì rí túnṣe. Mo sì ń tẹnu mọ́ ní gbogbo ìgbà, pé fóònù yìí ti bàjẹ́. Láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, àwọn tí wọn bá rí mi bá sọ̀rọ̀ tàbí wọ́n pè mí mi gbé, wọ́n send message mi reply, ẹ dákun, ó ní ìdí pàtàkì. So ẹ ṣàforíjì fún mi, ẹ má bínú, ẹ dákun, mo tọrọ àforíjì. Ẹ rà pé ọmọdé ò ní mórí jẹ kó mọ́ra lọ́wọ́, ẹ dákun. Ṣe rí, ẹ jẹ́ kí n sáré yàbàrá sórí ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tí mo fẹ́ yàbàrá lórí ẹ̀ yìí ni pé gbogbo ẹ̀dá tó jẹ́ wòlíì, tó jẹ́ àfà, bẹ́ẹ̀ ni tó jẹ́ babaláwo tàbí jẹ́ oníṣègùn ìbílẹ̀, wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó múra gidi, tí wọ́n máa gbàdúrà nígbà gbogbo àti ìgbìyànjú, nítorí pé Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn gbogbo wa. Gbogbo ẹ̀dá tí ń dúró pé kí ti ẹnì kejì kó dáa, Ọlọ́run Elédùmarè kò ní bà tiẹ̀ náà jẹ́. Tí mo mú wá lónìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, wọ́n ní nígbà míì iná la fi ń kojú iná, nígbà míì iná ni a fi ń kojú iná. Iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí, gbogbo iṣẹ́ ló ṣe o, èpè ní iṣẹ́ tí mo fẹ́, àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, èpè ní. Ṣùgbọ́n ó ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan tí a gbà á lò. Bàbá kan ní ilé kìíní, mi fẹ́ lọ síbẹ̀, màá kàn brief ẹni. Wọ́n tulẹ̀, àìmọye owó ni wọ́n ti ná sórí ibẹ̀ pé kérò lè máa wá síbẹ̀. Still náà èrò wá. Nígbà tí a bá yìí sọ iye tí wọ́n ti ná, èmi náà tún bá wọn gbìyànjú bákan ni. Mo wá wò pé ẹ dákun, àti gbọ́, iṣẹ́ wa dẹ̀ rí, ó tètè sọ̀yàn di onírọ́. Tó tí ì bá ti ṣe ẹni tó ti jáde tẹ́lẹ̀, tó ti mọ bí ìrìn àjò àṣírí ṣe rí. Kódà tọ́rọ̀ bá rí báyìí, ọwọ́ tó bá ń dùn yẹn fi sábẹ́ aṣọ. Èmi náà tún ké gbàjarè síta pé iṣẹ́ báyìí mo mọ̀ gbà, mo mọ̀ ti gbìyànjú bí oṣù mẹ́ta rè tá a ti wà lórí ẹ̀, tí ò tí sì changes ní ibi ilé ìjọsìn yẹn, níbi kíní yẹn. Kí ló lè fà á? Wọ́n ní kí n fi èpè tí pé tó bá rí bẹ́ẹ̀, ó ní nǹkan kan. Àbá tún wò pé àṣà tún lè tún lo èpè gba ojú ọ̀nà bẹ́ẹ̀ lọ ni, wọ́n là nílò gba bẹ́ẹ̀ lọ o. Ìmọ̀gùn lọ ni o, tí ò pin síbi kan, kò sẹ́ni tó mọ ògùn tán. Bẹ́ẹ̀ ni àṣírí lọ. Ẹni tí ò bá dé oko bàbá ẹnìkan rí, yóò lóko bá bóun ló tóbi jù lágbàáyé. Irọ́ ni o. Níbi tí o mọ tiẹ̀ dé, ńbẹ̀ ni ti tẹlòmíì ti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ láwọn ti gbìyànjú, ó ti sú àwọn ò gbìyànjú mọ́. Ẹ má gbìyànjú mọ́, ó sì wà lójú kan. Ọlọ́run tó sọ pé ká máa gbàdúrà ní gbogbo ìgbà láì sinmi. Ó yẹ ìfọgbọ́n sọ fún wa pé ẹ kún fún ìgbìyànjú láì sinmi, ẹ kún fún àdúrà láì sinmi. Ó ní aburú níjọ ní gbogbo ọjọ́, ó ní ṣùgbọ́n ká máa fi àdúrà ra ìgbà padà. Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ o. Ó túmọ̀ sí pé ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa gbàdúrà, ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa jẹ́ kí ìgbìyànjú ẹ̀ kó tún máa lékún.
bẹ́ẹ̀ ni o. Làbá níbẹ̀ ni àṣírí èpè tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ọ̀nà tí a lè lò gbà. Iṣẹ́ tó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, tó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni, ṣùgbọ́n ó ní ibi tí ó gbà lọ. Ṣùgbọ́n nígbà tí tí ìwádìí tún lọ, wọ́n tún wá wò pé so ó tún gba bíi náà lọ. Ọlọ́run dẹ̀ ní kárí èsì ayọ̀ lórí ẹ̀. Ọmọ ìyá mi, nígbà míì iná la fi máa ń kojú iná. Tó bá sàsọ́tún sàsósì, ó tùnbí iṣẹ́ tí gbogbo èèyàn ń sọ pé ó ń jẹ́ fóun kò jẹ́ fún wọ. Iṣẹ́ tí gbogbo èèyàn ń pariwo pé yé àfàìlò ní àìṣiṣẹ́ kìnnìkan kò jẹ́ fún wọ. Ọmọ ìyá mi, fífún àwa tá à ń dálejò lóhùn nígbà míì ó máa ń wá bẹ́ẹ̀. Iṣẹ́ tá a ti ń lò ti ń dáhùn tó jẹ́ pé a lò yóò fẹ́ mẹ́hẹ̀, á tètè kọjá lọ pé kò mọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ẹni tí wọ́n ń sábọ̀ wá bá òun náà tún lẹ́lómi tó náà ń sábà. Kọ́lọ́run Elédùmarè kó dákun kó má padà lẹ́yìn gbogbo wa. Ọlọ́run ni ọ̀gá àgbà tó lágbára lórí ohun gbogbo. Kí lẹ́ bá mi wá? Ṣé rí wọ́n ń pe kinní kan ní tasutasu. Ṣé rí kinní tá a bá ti rí ọká, a kó kinní yìí ó pọ̀, a kó sí lẹ́nu tí ó wù, a wà dáadáa, a máa ń sùjọ sójú kan báyìí ni, a wà kó sẹ́nu orí ọká tútù. Tá a bá ti kó sí, a wà yín ọmọ àtàrí odidi kan tí kankan ò gbọdọ̀ tára nù, a yìn sí náà mọ́. A mú lọ sọ́dọ̀ àwọn yẹlẹ́kọ̀ọ́ wọ́n máa ń pín ẹ̀kọ́ òun. Tá a bá ti débẹ̀, wọ́n máa ń gba owó. Ó ti ẹ̀ta àsìkò yìí tán mọ̀ pé gbogbo nǹkan ti wọ́n yìí, wọ́n ń gbowó ẹ̀kọ́. Tán bá pọ́n kẹ́yìn níbẹ̀ ni a kì orí ọká ìbọ̀. Tán bá ti dá ẹ̀kọ́ sí kí wọ́n tó dì, a kì í bọ̀. Wọ́n wá dì. Tán bá ti pọ́n, a gbà lọ́wọ́ wọn. A lọ jó. Tá a bá ti jó, a rọ sínú àtọ́. Tá a bá ti rọ sínú àdó àtọ́, ẹ jẹ́ á fi pamọ́. Ọmọ ìyá mi, ẹ jẹ́ á fi pamọ́. Tó bá fẹ́ dán wò, tó fẹ́ gbé gba ọ̀nà bí tí mo sọ yìí lọ, wá ìkódẹ tó bá pọ́n dáadáa ẹyọ kan. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé àìfẹ́ fiṣẹ́ pé lóòótọ́ ni. Nígbà tí ẹnìkan pè mí torí àwọn àka èèyàn pọ̀, wọ́n pọ̀. Ẹnìkan pè mí lórí fóònù, ó ní ìyàwó òun fi òun sílẹ̀, òun sì fẹ́ yà ń wèrè. Tí mo ní èpè tó dáa tàbí nǹkan téèyàn lè fi yàyàn wèrè. Ẹ dákun, irú àṣírí tó bá ń jẹ́ dáadáa tẹ́ bá fi sílẹ̀ pé lórí kinní tí yẹn bá lọ ṣe sí kò ní yàyàn wèrè. Torí àwọn kan tán pera wọn lọ́mọ Yorùbá tán rò pé àwọn gbọ́n, wọ́n á máa sọ̀rọ̀ pé ẹ̀yin òun fiṣẹ́ sílẹ̀ pé ẹ̀yin ṣe gbá pé ẹ̀yin ṣàwò pé bóyá ẹ̀yin gangan lẹni tí wọ́n ń lépa, tí Ọlọ́run ní jẹ́ kí wọ́n ní lépa yín láṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n kò sẹ́ni náà tí ó ń ṣe nǹkan rere tí wọ́n kì í lépa ẹ o. Ṣùgbọ́n bóyá ti torí yín là ṣe fílẹ̀ pé iṣẹ́ ẹ̀ mọ́ ni. Kọ́lọ́run ó gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ wa. Ó níyàwó ń lọ, ó fi òun sílẹ̀, òun fẹ́ yà ń wèrè. Ṣé yíyà ní wèrè ní nǹkan? Kò sí nǹkan tí ó fi padà wà sọ́dọ̀ rẹ̀. Ó fẹ́ yà ní wèrè ni. Tínú bá bí abiyamọ tó bá ju ọmọ sínú èrùn, tínú èrùn bá rọ̀, ẹ dákun, tínú abiyamọ bá rọ̀ sínú èrùn ó rọ̀. Ìwọ tó lágbára láti yàyàn ní wèrè tó yàyàn wèrè lónìí, ọmọ ìyá mi, tó bá padà rí lẹ́yìn oṣù mẹ́fà, àánú ó sí ọ, ìbànújẹ́ ọkàn ni ó padà jẹ́ fún ọ pé wọ́n ló dẹ̀ ṣe nǹkan yìí o. Nǹkan sì dùn bàjẹ́ ṣùgbọ́n ṣòro láti tún ṣe. Àwọn lóòótọ́ èpè ó dáa kéèyàn ní nínú ilé. Bẹ́ẹ̀ ni, ara ń tá a fi sọ ọmọkùnrin ni. Nítorí pé ẹni tí ó jẹ́wọ́ yóò béèrè, ṣùgbọ́n kì í ṣe ìlànà bẹ́yẹn. Kì í ṣe ìlànà báwọn, ó ti fi ṣe kà báwọn. Kódà tó bá fẹ́ lò tí nǹkan bá le tán, tí ọ̀nà dí, tí gbogbo nǹkan ò ṣe, ó lo gbá, ó lo àwo, ó ṣe gbogbo ẹ̀ kò ṣe. Tó o bá fẹ́ lo àṣírí, tó o bá fẹ́ lò, o ò ní dárúkọ ẹnìkankan sí i. Ó sọ pé gbogbo ẹnikẹ́ni ni tó wù kó lè máa dí mi lọ́wọ́. Àjọ ń jẹ, àjọ ń mu, àjọ ń ṣe gbá ni. Ìwọ tí rẹ̀ ń tó lò tí ó sa iṣẹ́ yẹn láàárọ̀. Nígbà tí ó di nǹkan bí aago 2 ọ̀sán, mọ́tò sì pàyàwó ẹ̀. Torí pé ó sọ pé
ẹnikẹ́ni nínú ìwádìí láti wá gbọ́ pé ókè o ìyàwó ẹ̀ ó lọ ṣe nǹkan pé tọkọ ń bá ti lówó lọ́wọ́ ó fẹ́ fẹ́ ìyàwó mi pé kó má òkú lówó lọ́wọ́. Nǹkan ṣòro ó lò ó, nǹkan ṣòro ó lò ó, nǹkan ṣòro ó lò ó. Ọlọ́run yóò ṣàánú fún wa nítorí àwọn tán máa ń sọ pé ẹ fílẹ̀ pé ẹ ṣe gbá pé ẹ ṣàwò pé gbólé tá a fílẹ̀ tó pé òun kò wúlò fún wọn ṣùgbọ́n lè tí wọ́n fi sọmọ ọlọ́mọ ní jàǹbá òun tí ò pé òun tá a fi sílẹ̀ pé ká mọ irú èèyàn tá a fún un. Nítorí pé láṣìírí lágbára púpọ̀ àbí torí pé àti ayé ti wá dáyé social media. Nítorí pé ní àṣírí àwọn àṣírí kọ̀ọ̀kan wà tí ò ṣe fi sílẹ̀ pé lórí social media but a fẹ́ kí wọ́n mọ̀ pé àṣírí ìwà o yàtọ̀ sí àwọn àṣírí kọ̀ọ̀kan tó jẹ́ pé a wò pé ó sì ń wúlò lọ́wọ́lọ́wọ́ kò sígbà tá àṣírí ò wúlò ṣùgbọ́n tí a sì fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ pé eléyìí mọ́kàn ni. Àwọn àṣírí tá a bá ti lò tá a ti dánwò tá a ti rí pé iṣẹ́ ti lọ lórí ẹ̀ dáadáa kò sí nǹkan tó ní pé ṣùgbọ́n ilé tó bá sì jẹ́ pé àwa gangan àwọn kọ̀ọ̀kan wà téèyàn máa retain téèyàn kan sọ̀rọ̀ pé ó wà bọ̀ téèyàn máa retain pamọ́ pé ó wà lọ́wọ́. Ọlọ́run ó gbà fún wa, Ọlọ́run ò ní kọ̀ fún wa. So ẹ̀yin tẹ́ máa ń sọ pé wọ́n àfiṣẹ́ sílẹ̀ pé wọ́n àṣẹ gbẹ́ pé wọ́n àṣà gbogbo ètò pé òun kò wúlò fún yín ṣùgbọ́n lè tẹ́ fi bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹun òun ní kókó tó wúlò fún yín tẹ́ ẹ fẹ́ àti wàá pè ìbúra tẹ́ bù nǹkan ẹ bù pé tó bá jẹ́ pé ìkà ló fẹ́ fi ṣe kí gbogbo ohun tó gbọ́kànlé kó bàjẹ́ mọ́ lójú yóò wà ní wọn lára. Abẹ́ kọ́mẹ́ǹtì ó ti máa sọ pé kí ló dé tẹ́ fi sílẹ̀ pé wọ́n gbọ́ nǹkan tá a sọ nínú fídíò abẹ́ kínní wa ni wọ́n wà wá pé kí ló dé tẹ́ fi sílẹ̀ pé nígbà tó jẹ́ pé kà ni. Kò sí gbogbo nǹkan tó bá lè dìyàn lọ́wọ́ lóòótọ́ ṣé kí n sọ kí nìkan fún yín àṣírí tí mo rọra fi sílẹ̀ yẹn tí mo ní ẹ̀ẹ́ra ìkódẹ tẹ́ bá fẹ́ dán wò ẹ̀ẹ́ra ìkódẹ tó bá ní kéèyàn ya wèrè ìṣẹ́jú márùn yóò yà èpè ní o pé kó ya wèrè ìṣẹ́jú márùn yóò yà irú ẹ̀ ní ìlú ó wà dúró pé ó fẹ́ bó ṣe jẹ́ nù jàre ẹ̀yin èèyàn mi ní ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ mọ iyì àṣírí bó ṣe jẹ́ náà. Ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ sọ pé ẹ mẹ́sẹ̀gì a reply ẹ pè wá a gbé ẹ dákun ẹ má bínú ó ní ìdí pàtàkì. So mo ti mẹ́sẹ̀gì ọ̀pọ̀lọpọ̀ mo ti reply ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sẹ̀gì tá a ti gbà so mo ti reply wọn. Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Mọ̀jàmọ̀sá là fi máa kíkanjú. Ṣe rí ẹni tó jáde sórí social media láti wà lórí social media ní tí ń bá ní sí láti 2013 or 14 ṣá pé tá a bẹ̀rẹ̀ sí ní ṣe kinní ni mò ń sọ o kì í ṣe pé gbà náà ládórí social media o ṣẹ̀mọ̀ ayé typing ọ̀tọ̀ nìyẹn. Àwa tá à ń jáde tá à ń fi àṣírí sílẹ̀ tí ojú wa hàn tí gbogbo ẹ̀ hàn. Ọlọ́run máa kó wa yọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí 09072793348. Àwọn tó bá ń send message sí 07083907513 kò lọ mọ́ o mo ti sọ o tó bá send ẹ̀ sí omi ìlérí fóònù yẹn ti ní fọ́ọ̀tì o. Mo dúpẹ́ lọ́wọ́ onílé bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ àlejò mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production ọmọ Gíẹ̀sì Spiritual Materials ní ṣọ́ọ̀pù wa. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mẹ́sẹ̀gì wa ni ẹ mọ́ pè wá o ẹ mẹ́sẹ̀gì wa a reply yín tábà wá tètè reply yín ẹ má bínú ẹ mọ̀ nígbà míì tí n bá worí kinní mi láàrin wákàtí kan gbà míì